A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìjọba àpapọ̀ ti buọwọ́ lu ìdásílẹ̀ iléèwé gíga ìfásitì aládàáni 9 tuntun jákèjádò orílẹ̀-èdè. Mínísítà fún ètò ẹ̀kọ́ Dókítà Túnjí Aláùsá ni ó ṣe ìkéde yìí lánàá níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ilé agbára lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ ìjọba FEC tí Ààrẹ Bọ́lá Tinubu darí ní ìlú Àbújá. Ó ní lára àwọn ifásitì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bu ọwọ́ lù láti rí ifásitì Tazkiya ní ìpínlẹ̀ Kaduna, Leadership University Abuja, Jimoh Babalola University ìpínlẹ̀ Kwara, Bridget ní Mbaise ìpínlẹ̀ Imo, Greenland University Jigawa, Unique Open University ní ìpínlẹ̀ Èkó, American Open University ìpínlẹ̀ Ògùn, Jeffap University ìpínlẹ̀ Niger àti Azonvaj University ìpínlẹ̀ Imo. Aláùsá ṣe àfihàn wípé ìṣèjọba Tinubu jogún bá ifásitì 551 tí wọ́n ń retí àti gba ìbuwọ́lù approval láti ọ̀dọ̀ ìjọba tí wọ́n sì fi ojú wọn hàn màbo lórí ìlànà ìbuwọ́lù. Èyí ló ṣe àdínkù wọn sí 79 kí 9 nínú wọn tó gba ìbuwọ́lù lánàá Ọjọ́rú. Mínísítà ṣàlàyé wípé ọ̀pọ̀ àwọn tí wọ́n bu ọwọ́ lù yìí ni wọ́n ti ń retí ìbuwọ́lù láti bí ọdún 6 sẹ́yìn, tí àwọn alátìlẹyìn wọn sì ti kọ́ àgbàyanu ifásitì pẹ̀lú ẹ̀ka káàkiri tí wọ́n ti ná ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà. Ó ní látàrí iṣẹ́ NUC tí kò jáfáfá ni ó fa ìdádúró, ṣùgbọ́n láti ìgbà tí ìṣèjọba yìí ti gba ipò ni àwọn ti ṣe àgbékalẹ̀ àtúpalẹ̀ ìgbésẹ̀ tuntun tí ó yọrí sí bí wọ́n ṣe yanjú àwọn 9 lánàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìpinnu ìjọba àpapọ̀ láti jọ̀wọ́ ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kan Comfort Emansin, èrò ọkọ̀ òfurufú Ibom Air àti àdínkù gbèdéke wíwọ ọkọ̀ fún olórin Fuji Wasiu Ayinde Marshal aka Kwam1 tún ti dá awuyewuye mìíràn sílẹ̀ ní ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ òfurufú. Àwọn tí ọ̀rọ̀ kàn nídìí iṣẹ́ àti awakọ̀ pilot ṣe àpèjúwe ìpinnu ìjọba gẹ́gẹ́ bí èyí tí ó ti yá jù tí kò sì lẹ́tọ̀ọ́ bí a bá ṣe àgbéyẹ̀wò bí ẹ̀ṣẹ̀ yìí ṣe pọ̀ tó, ṣùgbọ́n àwọn mìíràn nífẹ̀ẹ́ sí ìgbésẹ̀ ìjọba. Mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú Festus Keyamo ni ó ṣe àfihàn lánàá wípé ìjọba àpapọ̀ ti ṣe àdínkù ìyà ẹ̀ṣẹ̀ Kwam1 sí oṣù kan. Bákan náà ni wọ́n yàn án gẹ́gẹ́ bí aṣojú ambassador fún ètò ààbò pápákọ̀, ṣùgbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n kan fi ìjákulẹ̀ wọn hàn pẹ̀lú ìpinnu ìjọba. Lára wọn ni former chief pilot Captain Mohammed Badamasi. Bí ó ti ní nígbà mìíràn bí òye nǹkan kò bá yé èèyàn dáadáa, níṣe ni ó yẹ kí ènìyàn súnmọ́ sẹ́yìn. Ó ṣe àpẹẹrẹ Emansin. Ó ní òun kò ní ìṣòro pẹ̀lú bí wọ́n ṣe foríjì í, ṣùgbọ́n ìpinnu àti sọ olórin Fuji di ambassador ààbò ní pápákọ̀ pẹ̀lú gbogbo bí ẹ̀sùn rẹ̀ ṣe ní agbára tó kò mú ọpọlọ dání. Retired Group Captain John Ojukwu ṣe àpèjúwe ìgbésẹ̀ ìjọba ní ìtìjú àti ewu ńlá, pàápàá jùlọ pẹ̀lú ipò tí Nàìjíríà wà lágbàáyé ní ẹ̀ka ọkọ̀ òfurufú. Àgbà ọ̀jẹ̀ kan lórí ọkọ̀ òfurufú tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ náà bu ẹnu àtẹ́ lu ìjọba bí ó ti ṣe ìkìlọ̀ wípé èyí lè lẹ́yìn nítorí ìpinnu ìjọba ti yá jù, kò tẹ̀lé ìlànà tí ó tọ́. Ojú àánú ti gba ọkàn ìjọba ní báyìí àti darúmọ́ ṣàpà, èyí kò bójú mu. Èyí ń wáyé bí amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà ìpínlẹ̀ Delta SSA Osai Success ṣe fi iṣẹ́ àti owó gidi títí kan ìrìnàjò ìgbafẹ́ lọ Emansin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ̀ǹda kúrò ní ọgbà ẹ̀wọ̀n Kirikiri. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Osai ti ṣe ìkéde yìí lánàá wípé Emansin yóò máa gba náírà 500,000 naira lóṣù ní ìpínlẹ̀ Delta, wọ ọkọ̀ òfurufú lọ́fẹ̀ẹ́, ilé ní ilé ìtura 5-star àti àǹfààní láti bá wọn kópa nínú ìpàdé Delta Media Summit tí yóò wáyé ní ọjọ́ 28 oṣù kẹjọ ní ìlú Asaba.
Ọ̀sàì fi kún un wípé ìrìnàjò ìgbafẹ́ yìí wà fún un láti lè sinmi lẹ́yìn ìyọ̀ǹda rẹ̀ ní Kirikiri. Ó wáá rọ gbogbo àwọn tí wọ́n bá mọ̀ ọ́n láti rí bá sọ̀rọ̀ kí wọ́n sọ fún un kí ó kàn sí i lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Imo ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni ẹni ọdún 39 kan Ifeanyi Odinka lórí ẹ̀sùn wípé ó gún bàbá rẹ̀ pa lórí ìjà owó ilẹ̀ ní Orlu. Ifeanyi, ọmọ bíbí ìlú Amaifeke ní ìlú Orlu, ìjọba ìbílẹ̀ Orlu, ni wọ́n ní ó gún bàbá rẹ̀ Dennis Odinka, ẹni ọdún 75, 75 lẹ́yìn ìjà owó tí wọ́n ta ilẹ̀. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Imo Henry Okoye ni ó ṣe àfihàn yìí lánàá. Bí ó ti ní níbi àpatẹnujẹ́wọ́ ni afurasí ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọ́n sì ti gbé e lọ ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn fún ìwádìí àti ẹjọ́. Nínú ìṣẹ̀lẹ̀ mìíràn ni Okoye ti ní ikọ̀ wọn láti olú iléeṣẹ́ ọlọ́pàá Orlu fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni ẹni ọdún 32 kan tí wọ́n pè ní Paito Ikenna Emmanuel láti ìjọ Authentic Power City Church pẹ̀lú ẹ̀sùn wípé ó ní àjọṣepọ̀ tipá pẹ̀lú ọmọdébìnrin kan pẹ̀lú àwáwí àti ṣe àkànṣe àdúrà fún un. Okoye ní Emmanuel, ọmọ bíbí ìlú Umobom láti ìjọba ìbílẹ̀ Gúúsù Ìdí-Àtọ̀, ìpínlẹ̀ Imo, pẹ̀lú ìkejì rẹ̀ Franklin Chizoba jọ tan ọmọ yìí wọ inú ilé ní 30 oṣù kẹfà ọdún 2025 wípé àwọn fẹ́ gba àkànṣe àdúrà fún un kí wọ́n tó kùn ún lórun. Lẹ́yìn èyí ni àwọn méjèèjì bá a ní àjọṣepọ̀. Ó tẹ̀síwájú wípé afurasí méjèèjì ti jẹ́wọ́ wípé oníbàálòpọ̀ akọsákọ homosexual ni àwọn jẹ́. Ní báyìí, wọ́n ti gbé wọn lọ ilé-ẹjọ́ ní ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2025. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn alámòójútó Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library OOPL ní Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn ti fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC àti ọ̀gá ọlọ́pàá yányán IGP ní gbèdéke ọjọ́ 7 láti fi tọrọ àforíjì lórí ìkọlù tí wọ́n ṣe sí ọgbà wọn ní ọjọ́ Àìkú tí ó kọjá. Bákan náà ni wọ́n ń béèrè fún bílíọ̀nù 3.5 náírà (3.5 billion naira) gẹ́gẹ́ bí owó gbà-má-bínú fún bí wọ́n ṣe ba nǹkan jẹ́ nínú ọgbà àti ìpalára tí wọ́n fún orúkọ ilé-iṣẹ́ wọn títí kan orúkọ ọ̀gá ilé-iṣẹ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ tí wọ́n bà lórúkọ jẹ́. Adarí iléeṣẹ́ OOPL Vitalis Ọ̀tẹ́sẹ̀ ni ó sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní Abẹ́òkúta. Níbẹ̀ ni ó ti ṣe àpèjúwe ìgbésẹ̀ EFCC ní èyí tí kò tẹ̀lé òfin àti ìtàbùkù sí gbogbo ohun tí iléeṣẹ́ yìí dúró lé lórí. Ìròyìn jábọ̀ wípé EFCC ya wọ ọgbà OOPL lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ Àìkú, wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 93 tí wọ́n fura wípé wọ́n jẹ́ oníjìbìtì orí ẹ̀rọ ayélujára. Wọ́n kó ọkọ̀ 18 pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ alágbèéká. Ọ̀tẹ́sẹ̀ ní àwọn alámòójútó OOPL ti pinnu láti tọpasẹ̀ òfin kí wọ́n sì rí i dájú wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò wáyé mọ́. Wọ́n ní ìgbésẹ̀ àjọ EFCC kì í ṣe wípé ó ṣe lòdì sófin nìkan, ó tún jẹ́ ìtàbùkù sí ilé-iṣẹ́ ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ tí ó jẹ́ olórí orílẹ̀-èdè láàrin ọdún 1976 sí 1979 àti ààrẹ ilẹ̀ Nàìjíríà láàrin ọdún 1999 sí 2007. Fún ìdí èyí ni wọ́n fi ń béèrè fún ìwádìí tó lọ́rìn láti ọ̀dọ̀ àwọn agbófinró kí wọ́n sì ṣe àfihàn àbájáde ìwádìí wọn sí ojútáyé, pàápàá jùlọ ìtàbùkù tí wọ́n ṣe sí ọ̀gá àgbà wọn tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè tí kò ṣẹ̀ ẹnikẹ́ni lẹ́sẹ̀ tàbí tàpá sí òfin, yàtọ̀ sí àpèjẹ tí wọ́n ṣe àgbékalẹ̀ tí òfin sì lọ́wọ́ sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Comfort Emansin, èrò ọkọ̀ Ibom Air tí ilé-ẹjọ́ májísírèètì ṣẹ̀ṣẹ̀ yọ̀ǹda ti sọ̀rọ̀ lẹ́yìn ìyọ̀ǹda rẹ̀ kúrò ní ọgbà ẹ̀wọ̀n Kirikiri. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Emansin ti dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́, olólùfẹ́ àti àwọn alátìlẹyìn rẹ̀ fún àdúrà àti ìfẹ́ tí wọ́n fi hàn sí ní àkókò tí ó wà ní àhámọ́. Bákan náà ni ó ṣe àfihàn wípé ràbàràbà ìṣẹ̀lẹ̀ tí ó wáyé kò tíì kúrò ní ara rẹ̀ látàrí ohun tí ó
dojúkọ, òun sì nílò àti sinmi kí ó tún lọ fún ìtọ́jú kí ó tó jáde wá ṣàlàyé tẹnu rẹ̀ lórí bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe wáyé. Ọ̀rọ̀ rẹ̀ yìí ń wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí ilé-ẹjọ́ májísírèètì Ìkẹjà tí ó fìkàlẹ̀ sí ọgbà wọ́gi lé ẹ̀sùn oníkókó 5 tí wọ́n fi kàn án tí ó dá lórí ìdá àlàáfíà láàmú nínú ọkọ̀ òfurufú Ibom Air, ìtàbùkù sí òṣìṣẹ́ inú ọkọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀sùn yìí ni wọ́n yọ̀ǹda lẹ́yìn tí olùṣẹ̀sùn ní àwọn kò ṣe ẹjọ́ mọ́, tí ó mú adájọ́ májísírèètì Ọlánrewájú Sàlámì gba ìyọ̀ǹda rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Aláwàdà àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Charles Oputa tí gbogbo ènìyàn mọ̀ sí Charlie Boy ti ṣe àbẹ̀wò sí ibùdókọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pààrọ̀ orúkọ rẹ̀ kúrò ní Charlie Boy bus stop bọ́ sí Olamide Badoo bus stop. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Charlie Boy ti ṣe yẹ̀yẹ́ pẹ̀lú ìgbésẹ̀ yìí bí ó ti ní ènìyàn kò lè fẹ́rù rẹ̀ kù. Ó ní àtúnsọ orúkọ agbègbè yìí lè di nǹkan mìíràn bíi kí wọ́n máa yí orúkọ pápákọ̀ sí orúkọ DJ tàbí kí wọ́n máa pe ilé ìgbìmọ̀ àgbà ní ilé àwàdà Comedy Central. Ẹ jẹ́ n kà á bí Charlie Boy ṣe kọ ọ́ ní àdàmọ̀dì Gẹ̀ẹ́sì. My people, you can already guess where your area father dey, Olamide Badoo bus stop. Yes o, na the same bus stop wey una sabi since. Now na Badoo get am. Street na street, e no get age limit. Abi? I just dey inside car dey laugh yeye people wey wan show father power. Next thing, dem go name airport after one DJ, then call National Assembly Comedy Central. Yeye dey smell. For me, I still go dey fresh, dey cruise, and I still no send anybody wey no like am. Life too short to dey vex for bus stop name change when I never chop their fathers. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.